kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa ọlọ́run wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba gbẹ̀yìngà fún àánú àti ojú rere ńlá ńlá tí a túrì o láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹta ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín nítorí gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa nínú ẹbí wa nínú ìdílé wa nínú ìgbéyàwó wa ní ẹ̀yin olúwa yóò fagilé tí ẹ ó mú wa ṣe àṣeyọrí pọ́nbélé àti wípé ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọjọ́ 14 oṣù kejì àkòrí tí a ò gbéyàwó lè ní sọ wípé láti kò tí ì yá sí ìsinsìnyí láti kò tí ì yá sí ìsinsìnyí àmú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkejì-lé-ní-ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàlá orin Dáfídì orí ìkejì-lé-ní-ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹtàlá ìwọ yóò dìde ìwọ yóò ṣàánú fún Síónì nítorí ìgbà àti ṣe ojú rere sí i nítòótọ́ àkókò náà dé nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá ìwé Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá ní ìjọ́ kẹta a sì ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì ìyá Jésù wà níbẹ̀ a sì pè Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó náà nígbà tí wáìnì tán ìyá Jésù wí fún un pé wọn kò ní wáìnì o Jésù wí fún un pé kí ní ṣe tèmi tirẹ̀ obìnrin yìí wákàtí mi kò tí ì dé ìyá Jésù wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá wí fún yín o ẹ ṣe o ìkòkò òkúta omi 6 ni a gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nùmọ́ àwọn Júù ọ̀kọ̀ọ̀kan wọn ó gbà tó ìwọ̀n ládùúgbò 2 tàbí 3 Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn nì wọ́n sì kún wọn títí dé etí ó sì wí fún wọn pé ẹ bù ú jáde nísinsìnyí kí ẹ sì gbé tọ̀ olórí àsè lọ wọ́n sì gbé e lọ bí olórí àṣetì ti tọ́ omi tí a sọ di wáìnì wò tí kò sì mọ ibi tí ó ti wá ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wọ́n mọ̀ ọ́ olórí àṣẹ pé ọkọ ìyàwó ó sì wí fún wọn pé olúkúlùkù ènìyàn á máa kọ́ gbé wáìnì rere kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán nígbà náà ni yóò wá kó dára eléyìí tí kò dára tó bẹ́ẹ̀ wá ṣùgbọ́n ìwọ pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Gálílì ó sì fi ògo rẹ̀ hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́ wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì lónìí màá máa wò bí Ọlọ́run ṣe lè yí kò tí ì yá padà sí nísinsìnyí nínú bíbélì kíkà wa tòní Jésù ń lọ sí ibi ìgbéyàwó kan ní Kánà ìyá rẹ̀ sì sọ fún un pé ọmọ wáìnì wọn ti tán èyí tí ó sọ pé kó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà ó kọ́kọ́ sọ pé àsìkò mi kò tí ì tó ṣùgbọ́n ní àìpẹ́ ohun tó jẹ́ kò tí ì yá ó di nísinsìnyí mo wà ní USA fún iṣẹ́ ìránṣẹ́ nígbà kan ní gbogbo ìgbà tí mo fi wà níbẹ̀ arákùnrin kan yọ̀ǹda láti máa wà mí ìrẹ̀lẹ̀ àti ìṣoore rẹ̀ ó jọ mí lójú nígbà tí mo fẹ́ kúrò ní orílẹ̀-èdè náà mo fún un ní ẹ̀bùn kan láti fún àwọn ọmọ rẹ̀ kò sọ fún mi o pé òun ti ṣe ìgbéyàwó fún ọdún 19 láì bí ọmọ kò pẹ́ lẹ́yìn ìgbà náà ó wá sí ètò ìpàgọ́ wa pẹ̀lú ìyàwó àti ọmọ láti jẹ́rìí sí Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún bí Ọlọ́run ti ya ọdún 19 padà sí bí Ọlọ́run ti sọ wípé kò tí ì yá ọdún 19 tí Ọlọ́run yí padà sí bẹ́ẹ̀ ni ó sọ pé lójú ẹsẹ̀ tí mo fún òun ní ẹ̀bùn òun fi èdìdì dì pẹ̀lú ìgbàgbọ́ òun sì sọ fún ìyàwó òun pé dádì fún wa ní ẹ̀bùn fún àwọn ọmọ a ó sì fi pamọ́ fún wọn Ọlọ́run sì wà lójú iṣẹ́ títí di ìsinsìnyí o kò tí ì yá ó sì wá padà sí nísinsìnyí ọ̀rọ̀ tìrẹ náà kì yóò yàtọ̀ ní orúkọ Jésù ní àwọn ọdún sẹ́yìn ọkùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé ó ń wá iṣẹ́ o ó sì ti kọ oríṣiríṣi lẹ́tà láti wá iṣẹ́ ṣùgbọ́n kò rí ọ̀kan o nígbà tó yá ó pinnu lọ́kàn rẹ̀ wípé màá wá sí ibi ìsìn ẹ̀mí mímọ́ nígbà tí mo bá débẹ̀ màá máa bá Ọlọ́run jà títí màá fi gba èsì mi àsìkò mi ó gbọ́dọ̀ dé nísinsìnyí nítorí kò ní owó lọ́wọ́ o ó rin kìlómítà 56 láti Èkó dé ilẹ̀ ìpàgọ́ ìjọ Ìràpadà ó dé ní kété tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣeṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn ìgbà díẹ̀ mo ṣe àkíyèsí ìdàrúdàpọ̀ láàrin ìjọ
ọmọkùnrin náà ti dákú nítorí pé ó ti rẹ̀ púpọ̀ púpọ̀. Àwọn ènìyàn tó yí i ká gbìyànjú láti jí i. Mo ní kí ló ń ṣẹlẹ̀? Ẹ gbé e wá. Nígbà tí ó jí, ó sọ ìtàn rẹ̀. Nígbà tí ìjọ sì gbọ́ pé ó rin kìlómítà 54 láti gba ìdáhùn. Nísinsìnyí, lọ́dọ̀ Ọlọ́run, ó rí ìpè fún iṣẹ́ 6. Má ṣe dá ọ̀la fún ohun tí Ọlọ́run lè ṣe fún ọ nísinsìnyí o. Àìgbàgbọ́ tàbí àìgbọ́ràn. Nígbà tí Jésù sọ pé àsìkò òun kò tíì tó láti yí ọ̀rọ̀ náà padà sí nísinsìnyí. Nígbà tí Jésù sọ wípé àsìkò òun kò tíì tó láti yí ọ̀rọ̀ náà padà sí nísinsìnyí, Maria sọ fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá sọ wípé kí ẹ ṣe, ẹ ṣe o, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí kò rẹ̀yìn nínú Ọlọ́run yóò ṣe yí bẹ́ẹ̀ kọ́ padà sí bẹ́ẹ̀ ni. Ìgbọ́ràn pátápátá sí àwọn ìtọ́ni rẹ̀ yóò yí kò tíì yá padà sí nísinsìnyí. Gbé ìgbé ayé ìgbọ́ràn tí Ọlọ́run fi fún ọ, ìwọ yóò sì rí bí kò tíì yá yóò ṣe di nísinsìnyí. Ìgbọ́ràn ní kíkún sí Ọlọ́run àti ìtọ́ni yóò yí kò tíì yá padà sí nísinsìnyí. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí ọ, kí n gbọ́ràn sí ọ lẹ́nu ní pọ́nbélé, kí kò tíì yá mi kí ó lè di nísinsìnyí, kí n sì rí iṣẹ́ ìyanu mi gbà ní wàràǹsàsà. Ọlọ́run a dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀ ohun ànínà ńlá ní o, ọmọ aṣẹ́gita ńlá ní èpògi.